It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá tún yin orúkọ yín lónìí. Ojoojúmọ́ à ń ní ìdí láti dúpẹ́ lọ́wọ́ yín fún rere gbogbo èyí tí ẹ ṣe. Èyí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́, èyí tẹ́ ẹ máa ṣe nínú àdúrà yìí àti èyí tí ẹ ó ṣe lọ́jọ́ iwájú. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ fẹ́ràn wa. A yìn lógo torí pé ọwọ́ agbára yín ṣiṣẹ́ nínú ayé wa lójoojúmọ́. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé bí àwọn èèyàn wọ̀nyí ti ń mọ̀ yín sí, bẹ́ẹ̀ náà ni ayé ń dẹrùn fún wọn sí. Mo gbàdúrà fún yín lẹ́ẹ̀kan sí lónìí bí a ti jọ ń pe orúkọ Jésù láì fi ohunkóhun mọ́ ní orúkọ Jésù Kristi a ó rí ògo Ọlọ́run. Mo ní orúkọ Jésù Kristi a ó rí àánú Ọlọ́run. Ọlọ́run máa ti ṣe ìlérí orí ọ̀fẹ́ tí ò lódiwọ̀n fún wa lọ́dún yìí. Ní orúkọ Jésù Kristi orí ọ̀fẹ́ tí ò ní òdiwọ̀n yóò jẹ́ àjẹmọ́nú fún yín lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó ẹ̀yin ọmọ Ọlọ́run a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa o. Ojoojúmọ́ là ń fi ọpẹ́ fún Ọlọ́run fún ẹ̀mí ìyè tó fún wa, fún àlàáfíà, fún okun tó tẹ̀ jẹ́ kó ṣeé ṣe fún wa láti darapọ̀ láti jọ gbàdúrà pọ̀. Mo gbàdúrà fún yín pé ìgbàgbọ́ á pé yín lórúkọ Jésù Kristi. Ẹ má jẹ́ ká gbàgbé registration ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní ká filẹ̀ ní ká gbàgbé ẹ̀ síbẹ̀ bí àǹtí yẹn yìí sọ fún mi ní ẹ̀sà ìgbàgbé ẹ̀ síbẹ̀ pé ìyẹn ló máa tá a bá ń sọ fáwọn èèyàn wọ́n á lè máa lọ bẹ̀ àti filẹ̀ síbẹ̀ tá a bá lọ sí samologo.com.ng òun lẹ́ máa rí pé kí a register fún Texas Fire Conference tó máa wáyé ní July ní ọdún yìí. Ní pé retreat wa ní London ó kù oṣù kan òun la máa ṣe Fire Conference ti Texas. Mo gbàdúrà fún àwọn tó fẹ́ rìnrìn àjò lọ. Ìrìn àjò kéré o, ìbá jẹ́ 8,000 miles, ìbá dẹ̀ jẹ́ 20 miles, ìbá jẹ́ pé ẹ fẹ́ fẹsẹ̀ rìn láti ilé yín débẹ̀ torí ẹlòmíì ẹgbẹ́ ilé ẹ̀ ló wà. Mo gbàdúrà Ọlọ́run ìrìn àjò á ṣọ́ yín lọ, á tún ṣọ́ yín padà délé lórúkọ Jésù Kristi. Ẹ má jẹ́ ká gbàgbé London Freedom Retreat wa, ìyẹn náà máa wáyé ní August bó ṣe sọ lẹ́ẹ̀kan wípé ní oṣù kan ló wà láàrin ẹ̀ àtàwọn ọjọ́ díẹ̀. Ọjọ́ mẹ́ta ni retreat yẹn. Àwọn èèyàn ti ń gbáradì, àwọn ìránṣẹ́ Ọlọ́run gan ti ń múra sílẹ̀. Mo ní ìgbàgbọ́ bẹ́ẹ̀, ìdí tí mo fi mọ̀ ní pé èmi fúnra mi ń múra sílẹ̀. Lágbẹ́ Ọlọ́run á jọ pàdé tí Jésù bá fa ibò ẹ̀ sẹ́yìn, á jọ pàdé ńbẹ̀ ní oṣù August nínú ìpàdé tó máa ní agbára. Ẹ jọ̀ọ́ newsletter wa second version ó máa jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ̀yin tí mo fi àsìkò yín rọ, ẹ̀yin tí ẹ ò rí ní last time tẹ̀lé ti register. Mo tẹ̀ sí sọ nǹkan tó fà á ní ọ̀sẹ̀ tó kọjá wípé spelling ó wrong fún àwọn kan, àwọn míì email tán fi síbẹ̀ email yẹn ó bounce back ni. So ẹ jẹ́ ká reach out sí wa, orúkọ yín àti email yín ẹ kọ sí wa. Ẹ̀yin tá bá lọ wò tó bá pé the same thing ni á ní kẹ́ change email yín fún wa o. Mo gbàdúrà bọ́lọ́run wa ti ń bẹ tẹ̀mí ẹ̀ bẹ láàyè, òun ò ní fi ire yín, òun ò ní fi ṣàpínlẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Separation, ìpínyà. Mo ti mọ̀ pé àwọn kan ti máa rí ìpínyà, separation. Ṣé ẹ rí àdúrà tòní? Ó yàtọ̀ díẹ̀ ni wípé lára àwọn personal prayer tiwa tó yẹ pé àwa ń gbà nínú kọ̀rọ̀ yàrá òní mo mú wá. Mo mọ̀ pé ó máa pé wa, ó gbọ́dọ̀ pé wa ni torí pé ìdí ẹ̀ tí mo fi mọ̀ ni pé àwa gbà ó pé wa, báwo ni ṣe wá ní pé yín? Torí pé ìgbàgbọ́ mi ni wípé ẹ̀yin náà ti pinnu bíi tiwa pé ẹ ò ní fi ohunkóhun kún orúkọ Jésù. Kókó bẹ̀ nìyẹn o. Tẹ́ ẹ bá wa ṣe prayer ti ọ̀sẹ̀ tó kọjá, a sọ pé èèyàn lè gbàgbára lọ́wọ́ alágbára, mẹ́ta péré ló nídìí. Òun náà ni ẹ̀mí mímọ́, ìwà mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run. Ntẹ́yàn ní ìdí nìyẹn. Ìgbà yẹn la sọ pé orúkọ Jésù mo pàṣẹ tó máa ṣiṣẹ́, á pàṣẹ fẹ́mi òkùnkùn, á dẹ̀ ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Èèyàn ni máa sá kiri. Mo gbàdúrà bọ́lọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ bẹ láàyè, àdúrà máa pè yín sẹ̀ lórúkọ Jésù. So program àdúrà tòní, personal prayer wa, ò lẹ̀mí Ọlọ́run sọ pé àdúrà tí ò ń dá gbà yìí jẹ́ káwọn ọmọ wọ̀nyí gbà á. Tọ́mà tiẹ̀ ni òyìnbó sọ pé selfishness, ṣé kìí selfishness nìyẹn? Èmi ò rí bẹ́ẹ̀ torí pé ìdojúkọ tèmi nínú àdúrà ó yàtọ̀ pátápátá fún ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀
tó máa ní kán kúnlẹ̀ kan gbàdúrà à ń gbàdúrà fún èrò Olúwa kó èrò wá mi ò rántí bóyá mo tiẹ̀ gbà rí pé inú ṣọ́ọ̀ṣì tí mo ń pásítọ̀ Olúwa ẹ kó èrò wá irọ́ torí pé bẹ́ẹ̀ sọ pé dídùn inú baba ni láti sọ ìjọ kékeré di ńlá ìjólóòtọ́ tèmi ló kàn kù abẹ́rẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa òun ti máa jẹ òun ti máa mú bá ṣe máa tọ́jú àwọn ọmọ wọ̀nyí mi ò tiẹ̀ kò sí nínú èrò ọkàn mi rárá tọ̀ torí pé mo mọ̀ pé Ọlọ́run olóòótọ́ ni tó bá ti sọ̀rọ̀ pọ̀ pásítọ̀ influence Olúwa jẹ́ ká mọ̀ mí káàkiri àgbáyé wọn ò tí ì tẹ́sì fíìmù rí ni tó bá tẹ́sì fíìmù rí wọn ò ní gbàdúrà gbà mọ́ ìsọ fún yín oní tíátà kan ní Nàìjíríà níjọ́ mẹ́ta ó múra bí ẹlẹ́hàá ó lọ rajà lọ́jà kí nìyẹn wà ó lòun láìkí bọ́n ṣe máa lọ rajà lọ́jà àwọn price ọjà àjùmọ̀ kò ṣeé ṣe fún mọ́ ẹ̀rí wàá múra ó disguise lọ rajà ó lòun enjoy ẹ̀ gan ẹ̀rí ṣe rí àwọn kinní wọ̀nyí kò ràn yàn lọ́wọ́ nínú ayé ènìyàn ṣùgbọ́n téèyàn bá mọ àwọn tọ́lọ́run bá fi àwọn àṣírí àdúrà kan hàn yàn òun láṣiṣẹ́ lé lórí lónìí lẹ́nu ọjọ́ mẹ́ta ní chọ́ọ̀chì wa a ṣe study kan ọ̀sẹ̀ mẹ́ta ló gbà wá Sunday mẹ́ta òun la fi kọ́ ìyẹn ẹ̀mí mímọ́ àṣẹ lórí ẹ̀ gan nínú ẹ̀kọ́ yẹn ni mo ti proof ẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé nínú gbogbo ẹ̀bùn ẹ̀mí mímọ́ 9 tó wà wisdom òun ló ní agbára jù yẹn ọgbọ́n Ọlọ́run òun ló lágbára jù kò sí nǹkan tá ẹ lè fi wé nínú gbogbo ẹ̀bùn ẹ̀mí 9 tó wà mo proof ẹ̀ fún ọlọ́jọ́ yẹn àtúnjọ tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ńlẹ̀ tá a bá rí ẹni tó bá tí ò bá yé dáadáa kó já kó á yà yín lẹ́nu pé so téèyàn nílò nìyẹn now ohun tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé nípasẹ̀ ọgbọ́n yẹn òun lè fi mọ báwo ni mo ṣe lè pínyà kí ni mo gbọ́dọ̀ pínyà fún kí ni mi ò gbọ́dọ̀ pínyà fún ẹ̀yin ò tá fẹ́ fi ṣẹ́ lórí nínú àdúrà Ọlọ́run ló ń kọ́yàn lọ́gbọ́n yẹn o ẹ̀yin ò kéèyàn má bàa sọ ìṣẹ̀dá ẹ̀ kó má bàa sọnù pátápátá ẹ̀rí ibi tí màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní gangan nìyẹn ẹ̀rí tẹ́yìn náà bá wòye tẹ́ bá jẹ́ olùkà Bíbélì ẹ ó rí i pé kí Ọlọ́run tó ṣe àṣeyọrí pé òun fẹ́ dá ayé àti ọ̀run nígbà tó fẹ́ dá ayé yẹn tó bẹ́ẹ̀ sọ pé òun wà ní jújú ohun tó kọ́kọ́ sọ òun ni pé ó dá ìmọ́lẹ̀ ó dẹ̀ pààlà láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn ẹ wò sà dáàdi ẹ̀yin mo bá wí ẹ bá mi fọ́ tọ́mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ yín níwájú Ọlọ́run àti ènìyàn tí ènìyàn ò bá separate ara ẹ̀ pẹ̀lú òkùnkùn as long as this word is concerned kò lè rí mú bẹ́ẹ̀ ni Ọlọ́run tó dá wa iṣẹ́ tó kọ́ ṣe pàá nìyẹn iṣẹ́ ọjọ́ kẹ́ni nìyẹn ó dá ìmọ́lẹ̀ kò wá dá nìkan kò fílẹ̀ nìkan ó wá pín ìmọ́lẹ̀ àti òkùnkùn ó pín wọn níyà pátápátá wọn ò fara gbọ́nra bí ẹ ṣe lè gbádùn ayé yín nìyẹn ibi tá ti bẹ̀rẹ̀ àdúrà nìyẹn sẹ́ Genesis chapter 1 verse 4 Bíbélì sọ̀rọ̀ kan níbẹ̀ Genesis chapter 1 verse 4 ẹ̀yọ́ Bíbélì sọ pé ó ní Ọlọ́run rí i pé ìmọ́lẹ̀ náà dára nígbà tó dá tán nìyẹn now mo tẹ̀síwájú ó ní ó sì ya ìmọ́lẹ̀ náà sọ́tọ̀ kúrò lára òkùnkùn ó sì ya ìmọ́lẹ̀ náà sọ́tọ̀ kúrò lára òkùnkùn and God divided the light from the darkness. ẹ wò mà mọ́mì níwájú Ọlọ́run àti ènìyàn tí ẹ bá rí iṣẹ́ méjì ṣe nínú àdúrà ẹ make sure pé ẹ gba àdúrà gbà yọrí láti ya ara yín sọ́tọ̀ pẹ̀lú òkùnkùn àti nǹkan tó jọ mọ́ òkùnkùn torí pé nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ òkùnkùn ló pọ̀ jù ẹ gbà mọ́ sọ fún yín ẹ mọ ìránṣẹ́ Ọlọ́run yìí wò ṣé bẹ́yìn lẹ́mẹ́ nìkan sí ìránṣẹ́ ti Ọlọ́run ṣé ìránṣẹ́ Ọlọ́run dára ẹ̀ mọ́ ni àìmọye wọn kàn forúkọ Jésù yẹn kó kérò jọ ni wọn ò sin Jésù ọ̀hún rí wọn ò sin rí ẹ̀rí tí wọ́n fẹ́ mú láìkí mọ́mì kan wọ́n sọ̀rọ̀ kan fún mi ní kan bí oṣù méjì sẹ́yìn wọ́n ní àwọn kan náwó sókè ní Bible study ni àwọn àtúntò pé àwọn ẹ̀kọ́ tó ń kọ́ yẹn ara wọn ò gbé mọ́ ní ṣọ́ọ̀ṣì àwọn anẹ́sà àwọn fẹ́ béèrè kan ó jọmọ́ ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́wọ́ yìí o wọ́n ní àwọn ọmọ pásítọ̀ kan wọ́n ní fámìlì wọn ni èmi náà gbà pé fámìlì ni èmi náà sọ̀rọ̀ yẹn o wọ́n ní tó bá ti gbàdúrà tí àdúrà bá le tán ó ní a sọ wípé tó bá jẹ́ pé Ọlọ́run tí òun pariwo polongo ní gbangba lòun sìn ní kọ̀rọ̀ kí kaba ìṣẹ̀lẹ̀ sóhun ó wá ní dáàdì ìṣẹ̀lẹ̀ sọ bẹ́ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì mo mà lẹ́ka àwọn tó bóòdì níwájú Ọlọ́run àtẹ̀yàn ó ní pásọ wọn pé irú ìbéèrè wo nìyẹn ó láwọn yòókù tí ọ̀rọ̀ yẹn yé wọn náà ìbéèrè tán béèrè clear wọn náà sọ pé fámìlì wọn kan tó bá fẹ́ gbàdúrà á sọ pé láàrin gbogbogbò á nígbà pé Ọlọ́run tí òun sọ fáwọn èèyàn pé òun lọ Ọlọ́run lòun sìn ní kọ̀rọ̀ kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n tó bá pé kì í ṣe òun tó bá pé òun purọ́ ni o kí òdì kejì ẹ̀ ṣẹlẹ̀ mọ́mí yẹn ní ẹ̀sà pásọ wọn ò lè sọ o pásọ wọn ò lè sọ o ọ̀rọ̀ míì pátápátá ló sọ pé kò ń rí òun mo ní mò ń sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ wo
lábẹ́ àwọn tó dé wà ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yẹn àwọn náà wà lábẹ́ òkùnkùn. Má ṣe ẹ má jẹ́ ká lọ bẹ̀ yẹn. ẹ jẹ́ kí n padà sí ọ̀rọ̀ ìṣẹ̀dá Ọlọ́run. Ọlọ́run mọ̀ pé tí òkùnkùn bá wà nínú iṣẹ́ tó ń ṣe, gbogbo ọjọ́ 6 tó fi ṣiṣẹ́ yẹn òfò ló máa já sí. Ọlọ́run mọ̀ dáadáa. Òun ló kọ́ ṣe separation yẹn, pínyà. Ó ṣe pátápátá. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ́ ẹ̀yàn ọmọ Ọlọ́run. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìgbà míì máa ń wà tó jẹ́ pé òkùnkùn á máa bá àyàn sọ̀rọ̀, èyàn rò bóyá Ọlọ́run ni, á ní ẹ̀mí ẹ̀mọ́ ni. Ẹ̀rí máa fi àṣírí kan hàn wá, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà yìí náà. Jésù Olúwa, ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Ẹ pín ayé àwọn ọmọ mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Bá a ṣe máa gbàdúrà yẹn gangan nìyẹn. Oh Lord, separate my life from the darkness. In Jesus' name. Kí Ọlọ́run kó pín ayé wa sọ́tọ̀ kúrò ní ara òkùnkùn. Kókó ṣẹ́rí tí a bá lè farabalẹ̀ gbàdúrà yìí lónìí, a ó rí ògo Ọlọ́run ní ojúkòrójú. Jésù Olúwa, ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò ní ara òkùnkùn. Ẹ pín ayé àwọn ọmọ mi sọ́tọ̀ kúrò ní ara òkùnkùn. Ẹ pín ìdílé mi sọ́tọ̀ kúrò ní ara òkùnkùn. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa, ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Ọlọ́run ayérayé o, ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Ẹ pín ayé àwọn ọmọ mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Ẹ wo, ẹ gbàdúrà kí Ọlọ́run kó pín ayé yín sọ́tọ̀ pátápátá. Kò yẹ kẹ́ ẹ ní ohun kankan ṣe pẹ̀lú òkùnkùn. As far as this word is concerned, ẹ wo, a ti gbàdúrà yìí rí o. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ tẹra mọ́ àdúrà yẹn. Olúwa, ẹ ṣàánú mi. Ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Olúwa, ẹ ṣàánú. Olúwa, ẹ ṣàánú. Olúwa, ẹ ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. Ọlọ́run mi o. Ẹ wo, mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, òótọ́ ni, mo ní màá ṣàlàyé ẹ̀. Ṣé rí, tí òkùnkùn bá pẹ́ jù ní ayé ènìyàn, ẹni yẹn á máa gba messages ní ìjọba òkùnkùn. Á rò bóyá ẹ̀mí ẹ̀mọ́ ló ń bá òun sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ẹ wò, ní nǹkan bí ọdún 8 sẹ́yìn, mo pàdé arákùnrin kan. Wọ́n wá fún àdúrà ni. Ẹ̀yin wọ́n dárúkọ ẹnìkan tó ní káwọn wá. Sọ ìtàn dárúkọ yẹn mi fi gbogbo ara mọ̀ wọ́n. Wọ́n dẹ̀ ní ìṣòro kan. Wọ́n ní àwọn àtìyàwó wọn wọ́n ń wá ọmọ. Nǹkan tí wọ́n bọ́ wá nìyẹn. Nígbà táwọn ń discuss ọ̀rọ̀ yẹn, à ń discuss ọ̀rọ̀ àti sọ̀rọ̀ tó pọ̀ gan-an. Wọ́n á fẹ́ fi yé mi wípé tí wọ́n pẹ́ nípa ti owó ni, àwọn ò ní problem. Àwọn ò fi gbogbo ara ní problem bọ́yẹ sọ nìyẹn. Mo lọ́lọ́run ṣeun. Wọ́n tẹ̀síwájú. Wọ́n ní mo ṣe ń wò wọ́n yìí, wọ́n ní gambler ni wọ́n. Ìyẹn pé wọ́n ń ta tẹ́tẹ́ gan-an. Wọ́n ń tẹ́tẹ́ yẹn gangan ní iṣẹ́ wọn, àwọn sì ń jẹ nígbà gbogbo. Wọ́n á wojú wọn báyìí. Wọ́n ní ṣùgbọ́n mi ìmọ̀ ìyanu tó wà bẹ́ẹ̀ mú ní kíni. Wọ́n ní wèrè nítòsí ilé wọn ní Ìkòròdú, òun ló máa ń fún wọn nọ́mbà. Wọ́n ní táwọn bá ti lọ àwọn lọ gbóúnjẹ fún. Àwa ní kò dúró. Wọ́n làwọn kàn lọ́jọ́ kan lókàn ní bọ̀dá fún mi lówó. Wọ́n làwọn lè tọ́ bá kàn, àwọn dẹ̀ fún lówó. Àwọn rìn kọjá lórí ẹni kò dúró. Òun fẹ́ fún ní nọ́mbà nǹkan lọ tá ní tẹ́tẹ́ ló wá fún. Mo wá rẹ́rìn mo lẹ́sà. Mo ní mọ̀kan tó túmọ̀ sí ni. Wọ́n ní kíni. Mo ló túmọ̀ sí wípé òkùnkùn ó ti gbàkóso wèrè yẹn. Àwọn demons àwọn ló máa ń sábà yọ wèrè lẹ́nu. Mo wá ní ó túmọ̀ pé ó identify òkùnkùn nínú ayé yín. Ó wá ń pretend gẹ́gẹ́ bí áńgẹ́lì ìmọ́lẹ̀. Ó ń fún yín nọ́mbà. Wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀, kí sọ̀rọ̀ òkùnkùn. Kò sí nọ́mbà tó fún ọ rí tí ò jẹ́. Mo lẹ́sà. Ibi tó ti máa bẹ̀rẹ̀ nìyẹn. Mo ní ẹ̀mọ́ tó pè ní òkùnkùn láyé. Mo lẹ́sà. Ibi tó ti máa bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Àrímọ́ tí mo rí máa yẹn mọ́ nìyẹn o. Níwájú Ọlọ́run àti kò wá ọ̀dọ̀ mi mọ́. Nìkan bí 8 years ago. Ìgbà tí ṣùgbọ́n kì í ṣe kó bóyá mi ò gbúrò ẹ̀ mọ́. Now òyìnbó ń pe kíní kan ní taunting. Ẹni pé kéèyàn máa fi ọmọ nìkejì kó máa fi ṣe yẹ̀yẹ́, something like that. Mo wá èdè Yorùbá, kéèyàn máa taunt ọmọ nìkejì ẹ̀, kéèyàn máa tọ́yàn. Ṣùgbọ́n ìṣòro tí màá yẹn ò mọ̀ pé mi ní ni wípé in tó bá wu ẹlẹ́nu ló fẹnu ẹ̀ sọ, kò kàn mí. Ohun tó bá wu níwà ní kó wù mí ò mọ̀. Bí ayé tèmi lèmi náà ń bá a lọ yẹn. That is my philosophy. Mi ò pé ẹnìkan ẹ̀sà wọn mọ́jú sí mi, ẹ̀rì bó ṣe pòṣé. Mi ò tiẹ̀ mọ̀. Níwájú Ọlọ́run àti èèyàn mi kò tí nǹkan tó kàn mí bí ẹnìkan. Mo ń bá tèmi torí nǹkan tí mò ń rò ti pọ̀ jù. So mi ò rí àwọn side activities àti event wọ̀n yẹn. Èèyàn mọ́ Ọlọ́run. Ó bẹ̀rẹ̀ sí send messages sí mi o. That very man. Mi ò ṣeré o.
àti Ìkòròdú ló ti wá. Ẹ má bínú pé ọ̀rọ̀ yẹn pọ̀ kó lè yé yín ni. Tẹ́ bá rí pé àárẹ̀ àwọn sọ pé wọ́n fọ̀ sí kàtígórì kán lè bẹ̀rẹ̀ sí kán tètè bí Ọlọ́run. Ó lára àwọn messages wọn mo níbi tí mo store ẹ̀ sí mo lọ wò lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀rí message tó kọ́ sẹ́ẹ̀dì sí mi ni pé ó ní mo ń kà ní o níbi tí mo kọ́ sí níbí ó ní my pastor said you are wrong and you need to allow the Holy Spirit into your life. Message tó kọ́ sẹ́ẹ̀dì sí mi ni pàá nìyẹn lẹ́gbàá tí mi ò rí mọ́ lẹ́yìn bí ọ̀sẹ̀ kan àbọ̀. Ó ní nítorí bẹ́ẹ̀ sọ pé ó ní pastor òun sọ wípé n tí mo sọ yẹn mi ò ronú sí dáadáa ní bàmá sọ. Ó ní ìmọ̀ràn tí pastor ó ní kò ń gbà mí ni wípé ó yẹ kí n gba ìmọ̀ láàyè nínú ayé mi ìyẹn ni màá bí ẹ̀mí ṣe ń ṣiṣẹ́. Mo dẹ̀ reply mo ní yes sir. Mo dẹ̀ tún bá iṣẹ́ tèmi lọ. Now kò pẹ́ mo gba mẹ́sẹ̀gì míì lọ́wọ́ máa yẹn. Ó ní I won 877,000 naira 470 yesterday. Celebrate with me. Ìyẹn ni pé ó ní òun tuntun ta tẹ́tẹ́ yẹn o. Òun ti win ní over 800,000. Ó ní kí n bá òun yọ̀. Mo dẹ̀ reply again mo ní congratulations sir. Mo tún tẹ̀síwájú iṣẹ́ mi. Mo tún rántí dáadáa another message ó ń send àwọn míì o. Ó ti send number tẹ́tẹ́ sí mi rí. Pé kí èmi náà try ẹ̀ máa mọ nǹkan tó ń sọ. Mo kàn rẹ́ nìkan èmi lọ́n tẹ́tẹ́ lọ́n ẹ̀rí. Ó wá ìjọ kan náà mo tún gba mẹ́sẹ̀gì ẹ̀. Ó ní I took my pastor to the land I just bought for prayers. Work will begin next month. Bó ṣe kọ́ nìyẹn pé ó ní òun mú pastor òun lọ sí ilẹ̀ tuntun tóun ṣẹ̀ṣẹ̀ rà. Ó ní iṣẹ́ ilé yẹn ó ló máa bẹ̀rẹ̀ ní nǹkan bí oṣù kan. Ẹ jẹ́ ká tún gbàdúrà ẹ̀. Ẹ dákun ẹ jẹ́ ká tún àdúrà yẹn gbà. Màá tẹ̀síwájú màá sọ tán ẹ máa wò. Ẹni Jésù Olúwa ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀ ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ní orúkọ Jésù Kristi. Ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ní orúkọ Jésù Kristi. Ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ní orúkọ Jésù Kristi. Ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ jẹ́ kí n rà àánú gbà. 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 Olúwa ẹ jẹ́ kí n rà àánú gbà o. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ayé yín díẹ̀ tí mo ṣe dákẹ́ tí mo ṣe pé àdúrà ayé mi o. Mo gbàdúrà fún yín bọ́lá tí ń bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè ẹ̀mí òkùnkùn ò ní fa ayé yín ṣòfò lórúkọ Jésù. Kò ní fa ayé àwọn ọmọ yín ṣòfò. Kò ní fi iṣẹ́ yín ṣòfò. Kò ní fi ìdílé yín ṣòfò lórúkọ Jésù. Ẹ̀mí òkùnkùn master destroyers ni wọ́n. Ní tó bá dáa tán bá ń bàjẹ́ ibẹ̀ ni ayọ̀ wọn wà. Ẹ wo mo kàn ṣáà rí pé nìkan bí odidi oṣù kan mi gba mẹ́sẹ̀gì arákùnrin yẹn mi ìdẹ̀lẹ̀ kọ mẹ́sẹ̀gì sí pé hello sir torí mi ní time fún nǹkan báwọn yẹn. Oṣù méjì mi ìgbúra arákùnrin ó kàn oṣù méjì kan lé díẹ̀ lára àwọn tí wọ́n fẹ́ wá rí mi lọ́jọ́ yẹn ni mọ́mì kan wá kí mi dáadáa ó kí mi bí ìgbà tó yẹ pé ó mọ̀ mí èmi náà kí wọn dáadáa mo ní mi ò mọ̀ yín wọ́n láwọn mọ̀ mí mo lè má mọ̀ wọ́n láwọn ni ìyàwó lágbájá wọ́n á jẹ́ ìyàwó máa yẹn mo lè rà sà ìgbàgbọ́ mi tẹ̀lé pé wọ́n rán sí mi ṣé àlàáfíà ni o wọ́n ní àlàáfíà kọ́ o kí ló ṣẹlẹ̀ wọ́n ní báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí wọ́n ní ọkọ wọn ní police case mo ní kí ló dé wọ́n ní àwọn ò mọ̀ bóyá wọ́n sọ létí mi pé gambler ni wọ́n mo ní wọ́n sọ bí ẹ̀ẹ̀mejì mẹ́ta wọ́n ní ẹnìkan pé iṣẹ́ solar power máa ń wálẹ̀ kọ̀ọ̀kan fún wọn wọ́n máa ń ṣe solar fáwọn èèyàn wọ́n lẹ́nìkan wá fún wọn ní 10 million naira ní advance owó iṣẹ́ so wọ́n ní ọkọ wọn ó wá fi 10 million kún ó lọ fi ta tẹ́tẹ́ torí pé ó ní project kan tó lò fẹ́ kọ́ ilé kan sí Ìkòròdú débi pé gọ́vnà gan máa fẹ́ wá láti wá wò ó tó ń bá kọ́ tán so ó wá fi 10 million advance tán fún fúnṣẹ́ oníṣẹ́ ó ti pa 10 million sọ́wọ́ ó wá fi kún jẹ́ 20 million ó fi ta tẹ́tẹ́ wèrè náà ló fún ní tẹ́tẹ́ tá à ń sọ yìí ó sì wá lose. Ẹ wò lórí tàn wí mo dákẹ́ lọ ìdí mo fi dákẹ́ lọ ni pé ó dùn mí pé kì í ṣe márùn ló jókòó síwájú mi ìyàwó ẹ̀ ni wọ́n lè jọ máa ṣe papọ̀ ṣùgbọ́n mi ì lè sọ̀rọ̀ fún ìyàwó ẹ̀ mo ní excuse ma iṣẹ́ mi òkùnkùn ni
madam yẹn bá ní pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn ló sọ pé kíní kan gbàtọ́ pé wọ́n ṣẹ́tù ẹ̀ wọ́n sàn dá ó ní as long as tán bá ti ń sàn dá 10 nínú owó tán bá jẹ pé a máa pọ̀ sí mo ní ó pọ̀ sí náà báyìí mo yín bá yín sọ̀rọ̀ yìí arákùnrin yẹn ìyàwó ẹ̀ tẹ̀ ti kọ́ ó ti padà sí fíléèjì wọn lọ ń dáko lọ bá àwọn tó bá lóko kòkó wọn á gbóko fún àwọn náà máa bá wọn tọ́jú àmọ́ bá wọn ṣe mo sọ fún yín pé ẹ̀mí òkùnkùn wọn máa ń ba ayé yẹn jẹ́ kanlẹ̀ ni wọ́n ń tán ni ó dàbí adìyẹ ọdún tí wọ́n fún lágbàdo tó ń tọ́jú ẹ̀ dáadáa ẹni tó ládìẹ mọ̀kún máa pàjẹ́ ni bí ẹ̀mí òkùnkùn ṣe máa ń tàn yẹn pa nìyẹn ẹ yá sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ẹ rí i pé mo tẹra mọ́ ọ̀rọ̀ ẹyọ kan yẹn mo ti kì í ṣe first time tá a máa gbàdúrà ìrí ni oh Lord separate my life from the darkness ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn Olúwa ẹ ṣàánú àwọn ọmọ mi náà ẹ pín ayé wọn sọ́tọ̀ kúrò lára òkùnkùn Olúwa ẹ pín iṣẹ́ mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ẹ pín ìdílé mi sọ́tọ̀ ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Jésù Olúwa ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ayérayé o ẹ pín ayé mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn Ọlọ́run alágbára o ẹ pín ayé mi sọ́tọ̀ ẹ pín ayé aya mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ẹ pín ayé àmọ́ mi sọ́tọ̀ kúrò lára òkùnkùn ẹ pín ìdílé mi sọ́tọ̀ ẹ pín wa sọ́tọ̀ kúrò lára òkùnkùn a ò ní nǹkan ṣe pẹ̀lú òkùnkùn Olúwa ẹ ṣàánú wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ṣe rí ibi tí ìpínyà ti lágbára mọ̀ èèyàn gbọ́dọ̀ mọ ẹni tó ń gbọ́dọ̀ pínyà pẹ̀lú ó sì gbọ́dọ̀ mọ ẹni tó ń gbọ́dọ̀ pínyà pẹ̀lú ìyẹn mo fi sọ̀rọ̀ wisdom nígbà yẹn lẹ́ẹ̀kan yẹn gbọ́dọ̀ kẹ̀mí ká dúrà tó bẹ̀rẹ̀ mo sọ̀rọ̀ nípa ọgbọ́n téèyàn ò bá ní ọgbọ́n Ọlọ́run mi o kò ní mọ èyí tó yẹ kó ṣe nu méjèèjì o téèyàn bá lọ pínyà pẹ́rẹ́ kúrò lọ́dọ̀ ẹni tí ò gbọ́dọ̀ pínyà pẹ̀lú ẹ̀ ó dẹ́dọ̀ wá nílẹ̀ nìyẹn mọ̀ díẹ̀ Ọlọ́run máa ń sọ àwọn 2-3 kan pọ̀ Ọlọ́run máa ń sọ àwọn 4-5 kan pọ̀ ó lè jẹ́ torí ẹnìkan láàrin wọn láti gbé àwọn yòókù sókè bẹ́ẹ̀ ni mo sọ fún wa okoro tó mo sọ fún yín mo ní àwọn àṣírí personal prayer ti wá nìyẹn tá a máa ń gbà nígbà gbogbo òní mo ní mo mú wá lé ní ẹ̀mí Ọlọ́run ló dẹ̀ darí wa láti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run mi o ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn nítorí ìsopọ̀ tí wọ́n ní pẹ̀lú ẹnìkan ni ó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ àtìyàwó dáadáa bẹ́ẹ̀ ni mo sọ fún wa tẹ́ bá wo ọgbà Édẹ́nì tí Ádámù àti Éfà bá mọ̀ wípé Ọlọ́run so ayé wọn papọ̀ mọ́ ọgbà Édẹ́nì ni irọ́ ni wọn ò níṣẹ́ débi kan wá lé wọn ẹlòmíràn mọ̀ pé ibi tó ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tó ń ti ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó nídìí tó fi gbọ́dọ̀ wà ń bẹ̀ oh my God máa fún wa ní àwọn ìrírí kan káwọn àdúrà wọ̀nyí kó lè máa yé wa in fact because táwọn àdúrà bá ti yé wa ohun gbogbo á ṣe déédé ẹ wo kálá Ádámù àti Éfà wọ́n mọ̀ yìí pé ó ní ìdí kan pàtàkì tọ́lọ́run fi wọ́n sínú ọgbà ni ṣùgbọ́n wọn ò mọ̀ wọ́n dẹ̀ bá ìpín ìran ènìyàn jẹ́ pátápátá nípa just a singular action wọ́n take it with levity wọn ò fọwọ́ tó lágbára mú ọ̀rọ̀ Ọlọ́run yẹn ẹ̀rí. Now Genesis chapter 3 verse 23 ó sọ kìíní kan Genesis chapter 3 ó ní therefore 3:23 ni mo ń kà yẹn ó ní therefore the Lord God sent him out of the Garden of Eden to till the ground from which he was taken. Ọjọ́ tí ìpínyà ti dé bá Ádámù àti Éfà àti ọgbà Édẹ́nì ó ní gbogbo ẹ ti dọ̀ràn yín ó di pé ìran ènìyàn ọjọ́ orí ẹ lọ wo ọjọ́ orí Ádámù kó tó kú ni ẹ wo hundreds of years tó kójọ ṣùgbọ́n bí wọ́n ṣe ń bí ọmọ tí ìran yẹn tẹ̀síwájú òun ni ara wọn ń wíkì sí òun la ara wọn ń wíkì sí òun láyé wọn ń wíkì sí ẹ̀rí òun ló di lónìí ẹ máa rí ẹlòmíì 70 péré ni o 70 ni o 70 just 70 tó yẹ pé ní ọ̀dọ̀ àwọn ará Bíbélì 70 years lè máa tẹ̀ tí ìmárì ọ̀dọ́ sì ni a ti gbó kùjẹkùjẹ wá kú tán ní bàbá rẹ̀ ilé rẹ̀ ìyá rẹ̀ wọ́n náwó àná fẹ́ kú torí wọ́n gbà kó ti dàgbà kó dàgbà ara òun ló ti decay because of that singular action ẹ̀rí torí pé wọn ò mọ ibi tí ò yẹ kí wọ́n pínyà pẹ̀lú a gbọ́dọ̀ mọ ẹni tí ò yẹ ká pínyà pẹ̀lú ká dẹ̀ mọ ibi tá a gbọ́dọ̀ pínyà pẹ̀lú tó yẹ pé òun lọ́lọ́run ń lò láti mí sí ayé wa
mo ní màá fún wa ní àwọn ìrírí kó lè yé wa dáadáa. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà, òye the knowledge, the understanding that knows the outcome of separation. Pé tí n bá pínyà pẹ̀lú ilé yìí, tí n bá pínyà pẹ̀lú ẹni, tí n bá pínyà pẹ̀lú ibi tí mo wà yìí, nǹkan rọpa sínú fún mi. Òye Ọlọ́run ni pé jẹ́ jókòó mi ẹ̀yọ́ kọ́lọ́run kó tọ́ mi. Ọlọ́run ní ìdí tó fi ń fìyàn síbi tó wà, ẹgbàá mo sọ fún yín. Tó bá dẹ̀ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ní òye Ọlọ́run kẹ́ ẹ lè mọ èyí tó yẹ kẹ́ ẹ pínyà fún àti èyí tí ẹ ò gbọ́dọ̀ pínyà. Òótọ́ tó wà bẹ́ẹ̀ ni mo ń sọ fún wa yẹn. Mo sọ fún wa, mo ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí la máa rí lónìí nínú àdúrà. Ó gbọ́dọ̀ yé yín dáadáa kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa tẹ̀síwájú àdúrà. Jésù Olúwa, ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà, tó mọ tó máa gbẹ̀yìn ìpínyà. Téèyàn bá ti ní òye tó máa gbẹ̀yìn pé ibi tí mo fẹ́ tí n bá lọ fi bí ilẹ̀ tèmi màmá bá mi, pé èèyàn ti lóye ẹni kò ní lè gbégbèsè yẹn. Tó bá pé Ádámù ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ táwọn bá jẹ èso kò ní gbà o. Jésù Olúwa, ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà. Ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà ní orúkọ Jésù Kristi. Ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà. Ẹ fún aya mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà. Ẹ fún àwọn ọmọ mi náà ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà, ká lè mọ bá ṣe máa lo ayé wa, ká lè mọ bá ṣe máa rìnrìn àjò ayé wa. Olúwa ẹ ṣàánú fún wa lónìí. Ẹ fún wa ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà. Olúwa ẹ fún wa ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo sọ fún wa, mo ní àwọn àdúrà wọ̀nyí, àdúrà ara wa fúnra wa ni. Mi rò bóyá mo pe àdúrà báyìí fáwọn èèyàn rí. Mi wà sure. Mo ń try láti scan brain, bá ṣe ń gbàdá mo ń try láti scan brain pé ṣé mo tẹ̀ ti fún àwọn èèyàn, ni mo ti ṣe message báyìí rí fáwọn èèyàn. Mi rò bẹ́ẹ̀. Now mo ní màá fún wa láwọn àpẹẹrẹ. Ǹjẹ́ ti observe àwọn musical group, ìbájẹ́ Christian musical group, ìbájẹ́ àwọn olórin reggae, ìbájẹ́ àwọn olórin hip hop, ìbájẹ́ àwọn olórin orin ayé, ẹ ti observe pé group ni wọ́n tẹ́lẹ̀. Nígbà tí wọ́n pínyà lára group yẹn, àwọn kankan parẹ́ bíi só láàrin wọn. Ó lè jẹ́ mẹ́rin ni wọ́n tán bá pínyà báyìí, ó lè jẹ́ ẹyọ ẹnìkan oníràwé àtàn, àwọn yòókù wọ́n máa parẹ́ bíi só ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé ìtẹ̀síwájú àwọn yòókù yẹn, Ọlọ́run so mọ́ ẹnìkan yẹn, ṣùgbọ́n wọn ò mọ̀ pé wọn gbọ́dọ̀ pínyà. Wọn ò mọ̀ pé wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n gbọ́dọ̀ papọ̀ ni. Mo ní ọ̀pọ̀lọpọ̀ musicians dáadáa tá a mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n àsìkò tó fún wa. Ọlọ́run mi o, mo gbàdúrà orí ọ̀fẹ́ Ọlọ́run tó ń ṣìyàn níyè láti mọ ìgbẹ̀yìn ìpínyà, Ọlọ́run á fún wa lórúkọ Jésù Kristi. Ká lè mọ̀ bá ṣe máa gbé ayé wa ni. Ṣé dáwọn tí mò ń sọ yìí tó máa wà nínú gúrùpù yẹn papọ̀, tí wọ́n jẹ́ kó da gúrùpù yẹn rú, wọ́n á máa ṣe rere o. Ṣùgbọ́n ní kéré tán bá sọ pé I want to go solo, èmi náà lọ, ìwọ náà máa lọ, kémi náà lọ, wọ́n máa parẹ́ ọdún kan pẹ́, wọ́n máa parẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ yín. ẹ̀ ń gbọ́ music dáadáa, ẹ mọ nǹkan tí mò ń sọ yìí. Bẹ́ẹ̀ náà ló ṣe ń gbogbo ọ̀nà, kì í ṣe music nìkan ló wà nínú ìgbéyàwó míì. Obìnrin yóò gbádùn, máa lè dànù kó wúlò. Kò dẹ̀ mọ̀ wípé ìṣerere ayé òun ara ìyàwó yẹn náà so mọ́. Ìyàwó mi ò mọ̀ pé ìṣerere ayé òun ara ọkọ yẹn náà so mọ́, ṣùgbọ́n kò mọ ìgbẹ̀yìn pínyà. Ẹ̀rí nígbà tí wọ́n bá divorce tán, ẹnìkan ṣoṣo ló máa thrive, ẹnìkejì apárẹ́ bí so, a máa struggle, máa tiraka, kò ní rí mú mọ́. Ó wà nù business náà. Mo bá ọ̀gá mi kan ṣiṣẹ́, kúrò mo sọ fún yín lẹ́nìí. Wọ́n pọ̀ ní cinecraft. Àwọn mẹ́ta ni wọ́n jọ dá business papọ̀, wọ́n ṣe sinimá ní Nàìjíríà. Ìkànnì wọn ni ọ̀gá mi. Ẹ̀rí torí owó wọ́n ṣàjẹ́ kí ní kan ilé ìkíní ta bọ́n, ìkejì ń ta bọ́n, ìkẹta ń ta bọ́n. Orúkọ àpò pínyà wọn ló dá iléeṣẹ́ sinimá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀. Ìkan nínú wọn òun ló dá mainframe sílẹ̀, pòmúlérò mainframe dòní. Àfẹ́ntí ò bá kí n ṣe ọmọ Nàìjíríà ni onímọ̀ pé mainframe is one of the best cinematographic company. Ẹ̀rí àwọn ló ṣe ti Olúwa nílẹ̀ láyé John and co. Ṣùgbọ́n àwọn yòókù wọ́n parẹ́ bíi sóni, wọ́n dẹ̀ wà láyé náà dòní. Àwọn yẹn ò mọ̀ wípé ìṣeré ayé wọn, wọ́n so mọ́ ẹnìkan láàrin wọn ni. Torí pé wọn ò mọ ìgbẹ̀yìn pínyà. Ọlọ́run fún ọ ní òye yẹn, wọn ò ní òye yẹn láti ọ̀run wá. Oh my God.
máa musical group kan pè wọ́n ní Infinity olórí oko ṣe ń bọ̀ wá ẹ ti rántí group ni wọ́n nígbà tí wọ́n pínyà ẹnìkan là ń gbóhùn ẹ̀dùn ní oníkórè àwọn yòókù dà wọn ò kú wọ́n wà láyé tá a wà yìí ìdí ẹ̀ ni pé nígbà tí wọ́n wà papọ̀ torí ẹnìkan yẹn làwọn yòókù fi ń ṣe rere okoro tó ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nìyẹn ẹ gbọ́dọ̀ ní òye ìpínyà èwo lẹ gbọ́dọ̀ pínyà pẹ̀lú èwo lẹ gbọ́dọ̀ pínyà pẹ̀lú torí pé bọ́lọ̀ ń ṣe dá nǹkan ẹ̀ nìyẹn ẹ rí àwọn yẹn dàbí ọgbà Édẹ́nì àti Ádámù àti Éfà Jésù Olúwa ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà ẹ yọ káyè mi lè ṣe rere kanlẹ̀ kí n lè ṣe rere dọjọ́ alẹ́ Oh Lord, give me the understanding that knows the outcome of separation. Kí ìṣerere mi kó lè pọ̀ sí oh God. Ó ti yé àwọn kan ní nǹkan tí mò ń sọ yìí. Jésù Olúwa, ẹ fún mi ní òye tó mọ ìgbẹ̀yìn ìpínyà kí n lè ṣerere dọjọ́ alẹ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa fún mi ní òye ìgbẹ̀yìn ìpínyà. Ohun tó ń gbẹ̀yìn ìpínyà. Olúwa fún mi ní òye ẹ̀. Olúwa fún mi ní ìran ẹ̀. Olúwa fún mi lóye ẹ̀. Olúwa fún mi ní ìran ẹ̀. Ní orúkọ Jésù Kristi. Olúwa fún mi ní ìran ẹ̀. Olúwa fún mi lóye ẹ̀. Lórúkọ Jésù Kristi. Olúwa fún mi lóye ẹ̀. Kí ìṣerere mi kó lè dalẹ̀. Kí ìṣerere mi lè tọ́jọ́. Olúwa ṣàánú fún mi lónìí. Olúwa ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ wò ó dá mi lójú tá dá wípé Ọlọ́run ti fi òye ìgbẹ̀yìn ìpínyà ó ti fi hàn Abrahamu. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Mo ń sọ̀tọ̀ fún wa. Tí bá ka Bíbélì mo máa ń brainstorm gan-an pé ìdí ẹ̀ ni pé ní ìgbà yẹn kò possible kí ẹnìkan kó revolt pé òun máa kú ní family kan lọ́mọ máa dágbé. Ní ìgbà yẹn ó lè má survive ọdún mẹ́ta torí pé ìgbé ayé nígbà yẹn kì í ṣe bí bó ṣe wà lónìí. Ọmọ tó ń bá ti di 18 ó lè kẹ́rù ẹ̀yà ìpín òfin lọ rẹ́ǹtì ilé ó máa rẹ́ǹtì ló lè survive. Láyé ìgbà yẹn kò possible. Even tó máa fẹ́ travel láyé ìgbà yẹn wọ́n gbọ́dọ̀ lọ in groups ni wọ́n máa dúró dìgbà tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn fẹ́ rìnrìn àjò or else wọ́n lè má parí ìrìn àjò yẹn o torí travelling ó tough nígbà yẹn káṣẹ̀ tó wá sọ pé a fẹ́ kò ní ibùdó kan lọ sí ibòmí wọ́n máa ń rìn ní tíìmù ni ìrìn àjò yẹn kì í ṣe ìrìn àjò ẹnìkan tí ẹranko búburú ò bá pa ẹni yẹn nínú ìrìn àjò olè á pa ẹ̀rí torí pé life ńgbà yẹn kì í ṣe bá a ṣe rí lónìí ní life ńgbà yẹn it was extremely near impossible nǹkan tí Abraham ṣe yẹn no ó ti gbọ́dọ̀ rí ìgbẹ̀yìn ìpínyà pé òun fẹ́ pínyà pẹ̀lú ìdílé òun fẹ́ bá ti yá òun sílẹ̀ òun fẹ́ lọ sí ìlú kan tí Ọlọ́run sọ fún òun Ọlọ́run ti gbọ́dọ̀ ó ti rí nǹkan tí ẹlòmíì ò rí ó dẹ̀ ti gbọ́ àwọn nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ ẹ gbà mo sọ fún yín ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ Bíbélì ẹ máa understand nǹkan tí mo sọ pé so tẹ́ ẹ bá mọ̀ nípa culture àwọn ará àgbẹ̀ yẹn àwọn ará ìlú yẹn ni ẹ mọ̀ pé ìrìn àjò kò rí báyìí rárá tọ́ kì í ṣe irú ìrìn àjò táwa rìn lórí òun làwọn rìn gbà yẹn Genesis chapter 12 verse 4 Genesis chapter 12 verse 4 ẹ má bínú Bíbélì òyìnbó yẹn mo máa ń like láti kà gan ó ní so Abraham departed as the Lord had spoken to him and Lot went with him and Abraham was 75 years old when he departed from Haran ó pínyà pẹ̀lú ìdílé ẹ̀ pé òun lọ kì í ṣe pé òun nìkan ó tún lè convince Lot matter jẹ́ pé it's extremely and near impossible kéèyàn rìnrìn àjò ó tún succeed láti convince àwọn míì ó ti gbọ́dọ̀ gbọ́ nǹkan tí ẹlòmíì ò gbọ́ ó ti gbọ́dọ̀ rí nǹkan tí ẹlòmíì ò rí a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi ìran tuntun hàn mí tí ó pín mi níyà kúrò ní ibi ìsàlẹ̀ lọ sí ibi gíga téèyàn ò bá rí ìran tuntun kò yẹn pé vision ọ̀tọ̀ pátápátá kì í ṣe normal vision táwọn yòókù ń rí òun lòun rí that is why téèyàn fi lè ṣe outrageous things tó dẹ̀ máa sọ nìyẹn dín ńlá oh Lord show me a new vision that will separate me from the lowland to a higher ground. Ó yẹ kí yẹn sọ fún ìṣẹ̀dá ìgan pé ìgbé ayé ìsàlẹ̀ ti sú òun. Jésù Olúwa ẹ fún mi ní ìran tuntun ẹ fi ìran tuntun hàn mí tí ó pín mi níyà kúrò ní ibi ìsàlẹ̀ lọ sí ibi gíga ẹ fi ìran tuntun hàn àwọn ọmọ mi tí ó pín wọn níyà
kúrò níbi ìsàlẹ̀ lọ sí ibi gíga. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa fi ìran tuntun hàn mí tí ó pín mi níyà kúrò ní ibi ìsàlẹ̀ lọ sí ibi gíga. Olúwa fi ìran tuntun hàn mí tí ó pín mi níyà kúrò ní ibi ìsàlẹ̀ lọ sí ibi gíga. Èmi àti ibi ìsàlẹ̀ àti pẹ́ jù, àti gbé pẹ́ jù. Olúwa fi ìran tuntun hàn mí èyí tí ó pín mi níyà kúrò ní ibi ìsàlẹ̀ lọ sí ibi gíga. Ó yẹ sọ fún Ọlọ́run, ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run lórí àwọn ọmọ yín, ẹ sọ bẹ́ẹ̀ fún aya yín, ẹ sọ bẹ́ẹ̀ sí ìṣẹ̀dá ọkọ yín, ẹ sọ bẹ́ẹ̀ sí ìṣẹ̀dá ìdílé yín. Ẹ ó rí bí Ọlọ́run ṣe ń tún ayé ènìyàn ṣe lójijì. Ó yẹ máa gbàdúrà, Olúwa, ó yẹ máa gbàdúrà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ohun tí mo sọ nípa bàbá wa Abrahamu tó pé ó fi àwọn ìdílé ẹ̀ sílẹ̀, òótọ́ ni o. It is near impossible. Kì í ṣe nǹkan tó common tẹ́ ẹ lè gbọ́. Kì í ṣe story tó ó wà extremely rare. Pé ẹnìkan máa take that kind of outrageous step. Ó ti gbọ́dọ̀ rí nǹkan tuntun. A ti gbọ́dọ̀ sọ nǹkan tuntun sétí ẹ̀. Ọlọ́run bá sọ̀rọ̀ yẹn pé Ọlọ́run ti bá sọ àwọn nǹkan tó pé no, ó ti sẹ́ẹ̀lẹ̀ ara ẹ̀, ó ti ta ìṣẹ̀dá ara ẹ̀ fún Ọlọ́run at that time kó tó lè gbèrú gbèsè bẹ́ẹ̀ yẹn. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, etí mi báyìí ó ní olùdásílẹ̀ ìjọ tí mo wà tẹ́lẹ̀ sọ sí wípé Sàámú Adéọ̀ṣun lẹ́yìn mi ìwọ ló máa ṣe general overseer ṣọ́ọ̀ṣì. Mo dẹ̀ ní lọ bá wọn, dáàdì, mo sọ sí wọn létí kẹ́lẹ́kẹ́lẹ́, dákun tó ráwọn yẹn wà ń bẹ̀. Àparíjọpọ̀ ìjọsìn ńlá ni. Mo ní ẹ jẹ́ n gbàdúrà sí náà. Ṣùgbọ́n ntí ẹ̀mí Ọlọ́run ní kí n ṣe, tí Ọlọ́run bá fi ìran tuntun kan hàn mí, kò dẹ̀ sọ ọ̀rọ̀ tuntun sí mi létí, ẹ tó tún lè ṣerú ẹ̀ ní wèrè, ẹ tó ní àrùn ọpọlọ. Ẹ̀yin pásítọ̀, ọ̀rọ̀ mi máa yé ní ṣọ́ọ̀ṣì tẹ́ wá yín. Ẹ tó dá ṣọ́ọ̀ṣì tẹ́ wá sọ pé ẹ̀yin lẹ́ máa ṣe jíò after òun. The next thing tí ẹ̀mí Ọlọ́run kẹ́ ṣe ni pé ó ní kẹ́ resign. Pé òun fẹ́ mú yín kúrò ní ilé Pọ́tífà, òun fẹ́ gbé yín lọ ṣe olórí ní Íjíbítì. Kì í ṣe normal, kì í ṣe ọ̀rọ̀ normal nìyẹn. Ọ̀rọ̀ oh God, oh my God. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bẹ̀bẹ̀ fún ìran tuntun. Ẹ rí i pé level tẹ́ wà, ẹ rí i pé ẹ máa sọ pé ẹ ti ẹ̀ gbé ayé, kẹ́tẹ́ máa sọ nìyẹn pé so ayé kò lè ti ẹ̀ ń gbé tẹ́lẹ̀. Tó ló máa fi ìran tuntun hàn yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí pé àwọn yòókù tájọ jẹ́gbẹ́ nígbà yẹn wọn ò gbọ́ ohun tí mo gbọ́, wọn ò dẹ̀ rí nǹkan tí mo rí. Ṣé náà rò bóyá ọpọlọ mi ò ṣiṣẹ́ dáadáa. Ṣùgbọ́n lónìí tí ilẹ̀ mọ́ yìí, that entire ministry kan papọ̀. mi ò bú wọn o. Mo ń sọ òkodoro ni o. Èmi gan ò lè imagine pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Imagination yẹn mi ò lè kò tóbi tó yẹn níwájú Ọlọ́run àti èèyàn. Mo ń sòótọ́ fún yín. Kíní kan tó wá yà mí lẹ́nu tó ṣẹlẹ̀ ni wípé láti ìgbà tí mo ti kúrò ní ìjọba tẹ́lẹ̀ yẹn, gbogbo àwọn tó kọ́pì mi pé ṣe bí Adéọ̀ṣun nìyẹn, ìjọ olóṣẹ̀ kúrò tó kọ́pì mi lọ́dún yẹn, gbogbo wọn pátá wọn fizzle out ni. Torí pé wọn ò mọ̀ wípé àwọn ibì kan wà tí wọn ò gbọdọ̀ yapa kúrò pẹ̀lú ẹ̀, wọn ò gbọdọ̀ pínyà, wọn ò mọ̀, wọn ò ní ìran yẹn wípé, wọn ò ní òye yẹn wípé kì í ṣe gbogbo nǹkan lèyẹn lè yapa kúrò. Àwọn nǹkan kan lè wà tó pé dandan ẹ gbọdọ̀ pínyà lójijì tẹ́ bá fẹ́ ṣe rere. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ mú etí mi gbọ́ àṣírí tuntun tí ó pín mi, oh God, tí ó pín mi níyà kúrò lọ́wọ́ ìgbé ayé ìnàgà bọ́ sí ìgbé ayé ìsẹ́mẹ́. Lójoojúmọ́ ni àti jẹun fẹ́ lómi, ó máa nàgànàgà ní kọ́wọ́ ẹ̀ tó tẹ̀. Àti ríṣẹ́ á nàgànàgà ní, àti ṣohun rere á nàgànàgà ní. Kò wá sí ìsẹ́mẹ́. Oh Lord, make my hear a new secret that will separate me from the life of trying to a life of fulfillment. Ọlọ́run mi o, tẹ́yìn bá dé ìgbé ayé yẹn tó yìnbó pè ní a life of fulfillment. Oh my God. Pastor á pe àdúrà pé ẹ gbàdúrà, ogun tó lé mi débí akànbùsẹ̀ iná máa ogun pé ara yín ò dá, abẹ̀ sí yan Ọlọ́run. Olúwa ṣe, a máa yan lórí àwọn ọmọ, a máa yan lórí àwọn ọmọ. Ó ti dé ìgbé ayé ìsẹ́mi nìyẹn, ó ti dé a life of fulfillment. Jésù Olúwa, ẹ mú etí mi gbọ́ àṣírí tuntun tí ó pín mi níyà kúrò lọ́wọ́ ìgbé ayé ìnàgà
bọ́ sí ìgbé ayé ìsinmi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, ẹ mú etí mi gbọ́ àṣírí tuntun. Ẹ mú etí mi gbọ́ àṣírí tuntun tí ó mú mi pínyà ẹyọ kúrò lọ́wọ́ ìgbé ayé ìnàgà bọ́ sí ìgbé ayé ìsinmi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ mú etí mi gbọ́ ọ̀rọ̀ tuntun, ẹ mú ojú mi rí ìran tuntun, ẹ mú etí mi gbọ́ ọ̀rọ̀ tuntun, ẹ mú etí mi gbọ́ rí ìran tuntun. Etí ó mú mi pínyà kúrò ní ìgbé ayé ìnàgà bọ́ sí ìgbé ayé ìsinmi, bọ́ sí ìgbé ayé ìtẹ̀síwájú, bọ́ sí ìgbé ayé ọ̀rọ̀, bọ́ sí ìgbé ayé ìfọ̀kànbalẹ̀. Ó yẹ máa gbàdúrà, ó yẹ máa gbàdúrà. Ayé yín gbọ́dọ̀ ṣe rere jù báyìí lọ. In fact, ẹ gbọ́dọ̀ gbádùn Ọlọ́run jù báyìí lọ. Tẹ́ ẹ bá gbádùn Ọlọ́run jù bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, no. Ẹ ti sinmi jù nìyẹn. Ó yẹ kí testimony yín ti yàtọ̀. Ó yẹ kí ẹ ti rí òtútù sọ. Ẹ gbà mú ìsọ fún yín yẹn. Ẹ máa gbàdúrà pé Olúwa, ẹ mú etí mi gbọ́ ohun tuntun, ẹ mú ojú mi rí ohun tuntun, ẹ mú etí mi gbọ́ ohun tuntun, ẹ mú etí mi gbọ́ ohun tuntun. Etí ó pè mí níyà kúrò nínú ìgbé ayé ìnàgà tí màá fi bọ́ sínú ìgbé ayé ìsinmi. Ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ má jẹ́ á gbàgbé o. Pé àṣírí ìpínyà ó ní kí Ọlọ́run kó fún yẹn ní òye láti mọ ìgbẹ̀yìn ọ̀rọ̀. Pé àti má gbèsè kí ló lè ṣẹlẹ̀. Ẹ̀mí lọ́wọ́ wa fún lóye pé ṣe pé ẹni á fa ẹsẹ̀ sẹ́yìn ni tẹ́ bá gbé gbèsè yìí báyìí ṣọ́ inú trap mo fẹ́ gbé sí. Immediately tẹ́ bá wo Bíbélì dáadáa, àwọn kan wá sọ̀dọ̀ Jésù, wọ́n mọ nǹkan tán fẹ́ ṣe o, wọ́n wá ti question kan sí. Ṣùgbọ́n Bíbélì sọ pé tó pé Jésù ti mọ èrò inú wọn. Jésù, oh God, mo gbàdúrà kẹ́ ẹ tó gbé ìgbésẹ̀, Ọlọ́run á fi ìgbẹ̀yìn ọ̀rọ̀ hàn yín lórúkọ Jésù Kristi. Gbogbo wa náà òun la mọ nǹkan tó gbẹ̀yìn Lọ́ọ̀tì nígbà tó pínyà kó lọ́dọ̀ Ábúráhámù. Gbogbo la mọ̀, kò sẹ́ni tó máa sọ pé òun mọ̀ tán yẹn. Lọ́ọ̀tì ò mọ̀ pé ìṣerere ayé òun tó ń bá lẹ̀ mọ́ Abraham pẹ́kípẹ́kí báyìí, òun nìkan òun ló lè fi rí ìṣeré inú ayé kó mọ̀. Ọlọ́run dẹ̀ fi ìgbẹ̀yìn ọ̀rọ̀ hàn. Kí ló wá ṣẹlẹ̀? Genesis chapter 13 verse 11. Kí ló wá ṣẹlẹ̀? Bí ó sọ pé then Lot chose for himself all the plain of Jordan. Abraham ti síwájú, mú èyí tó bá fẹ́. Òun náà wá wulẹ̀ lọ tó green dànù. Ilẹ̀ rí Ọlọ́run wà o. Wá náwó sí ọ̀nà Jordan yẹn. Ó níbẹ̀ ló ń fẹ́. Bible sọ pé and Lot journeyed east and they separated from each other. Ìjọ yẹn ni oní ìgbé ayé Lot ti parẹ́ bí so. Ìjọ tó pínyà pẹ̀lú Abraham yẹn òun lọ̀ràn bá. Kí ló fà á? Tó pé kò ní òye ìgbẹ̀yìn ọ̀rọ̀, kò mọ ìgbà tó yẹ kéèyàn pínyà, kò mà tí ò yẹ kéèyàn pínyà, ó dẹ̀ bọ́ ṣọ́ àfi jùgà sínú kòtò. Mo sọ lẹ́ẹ̀kan pé gbogbo alámọ̀ ìgbẹ̀yìn Lọ́ọ̀tì. Jésù Olúwa, ẹ fún mi ní ọgbọ́n tó mọ ibi tí wọ́n ti gbilẹ̀, ọgbọ́n tó lè ṣàlàyé fún mi pé ibi báyìí ni màá ti gbilẹ̀. Kì í ṣe pé wọ́n sọ pé ẹ̀mí náà sọ pé Tokyo ò ní ìṣeré rẹ̀ wà, kí a ó ti kẹ́rù lọ Tokyo. Òun gan ò ní ẹ̀mí náà wí yẹn kan fún. Àwa délùú yẹn tán, a máa tiraka, odidi ọdún 10 kò ní rí mú, kò ní rí ṣe. Bẹ́ẹ̀ wọ́n sọ fún pé ẹ̀mí Ọlọ́run sọ pé mẹ́jẹ̀ ń tàn yín, tí ẹ̀mí Ọlọ́run bá sọ fún yín pé kẹ́ kúrò ní abúlé yín kẹ́ máa bọ̀ lÉkòó níwájú Ọlọ́run àti ènìyàn, àwọn tó wà ní abúlé yín ṣe náà rò bóyá ẹ lo Èkó lọ ṣẹ́ṣó, torí pé kọ́lọ́run tó ní kẹ́ gbéra lọ́bẹ̀ ó ti parí iṣẹ́ fún yín. Bó ṣe ń ṣe gan nìyẹn. Oh Lord, give me the wisdom to know where I will thrive. To know where I will thrive, the location where I will thrive. Ọlọ́run gbọ́dọ̀ fi ìran kan yìí pé ìlú yìí, ibi òun lẹ ti máa gbilẹ̀. Jésù Olúwa, ẹ fún mi ní ọgbọ́n tó mọ ibi tí wọ́n gbé ti gbilẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ fún mi ní ọgbọ́n tó mọ ibi tí wọ́n ti gbilẹ̀. Olúwa ẹ fún àwọn ọmọ mi lọ́gbọ́n o tí wọ́n mọ ibi tí wọ́n á ti gbilẹ̀. Ó yá iye wọn ṣí lónìí. Ẹ fún àwọn ọmọ mi lọ́gbọ́n tí wọ́n fi mọ ibi tí wọ́n ti gbilẹ̀. Olúwa ẹ fún ẹ̀kọ́ mi lọ́gbọ́n tí ó ti mọ ibi tí ó ti gbilẹ̀. Ẹ fún aya mi lọ́gbọ́n tí ó mọ ibi tí ó ti gbilẹ̀. Olórúkọ Jésù Kristi, Olúwa ẹ fún ìdílé wa lọ́gbọ́n, ẹ fún wa ní ìran tuntun tí a fi mọ ibi tá a ti gbilẹ̀. Ó yẹ máa gbàdúrà. Ẹ bẹ̀ fún ọgbọ́n Ọlọ́run tí ó mọ ibi tá a ti gbilẹ̀. Ó yẹ máa gbàdúrà. Olúwa máa gbàdúrà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo Bíbélì fi kinní kan hàn mí tó jẹ́ mo lọ lọ́rùn mi o. Mo ní ẹ máa wọ̀rọ̀ Ọlọ́run. Mo yẹ sọ fúnra mi náà nìyẹn.
nígbà tí mo ń ka ìtàn Lọ́ọ̀tì àti Abrahamu ni o. Lọ́ọ̀tì ó gbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ìṣerere ayé òun ní pẹ̀tẹ́lẹ̀ Jọ́dánì ló wà nígbà tó ń wo ilẹ̀ Sódómù lọ tó fátá ìdànù kò mọ̀ pé ilẹ̀ fátá o ilẹ̀ ò fátá o as long as tó bá lẹ̀ mọ́ Abrahamu ibẹ̀ ní ìṣerere ẹ̀ wà. Ó ní wọ́n jẹ́ kí n fi bàbá yìí lẹ̀ síbi ilẹ̀ tó ṣá ìjáde àwọn ọmọọṣẹ́ ẹ̀kú pọ̀ jù àwọn ọmọọṣẹ́ mi lọ wọ́n máa tiraka ń bẹ̀ ṣùgbọ́n jẹ́ ń lọ mú bẹ̀ yẹn. Kì í ṣe bóyá ilẹ̀ lọ́ràá ilẹ̀ ò lọ́ràá ìyẹn kọ́ ni ibi tí ìtẹ̀síwájú Lọ́ọ̀tì wà. Ibi tí ìtẹ̀síwájú ẹ̀ wà kò mọ́ òun lẹni tó fẹ́ filẹ̀ tó pé kí ni kò ní òye ìgbẹ̀yìn ọ̀rọ̀. Oh God, mọ́mì ṣe rí dáàdì tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ó lè jẹun ní ilẹ̀ ọlọ́ràá yín o. Dáàdì ẹ̀yin náà listen o ṣe rí mọ́mì tẹ́ ẹ̀ respect yẹn ó lè jẹun ní ilẹ̀ ọlọ́ràá yín o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ gbà oh God Jésù ló wà. Ẹ fún mi lọ́gbọ́n tí wọ́n mọ ibi tí wọ́n ti gbilẹ̀. Ẹ fún àwọn ọmọ mi lọ́gbọ́n tí wọ́n ó fi mọ ibi tí wọ́n ó ti gbilẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fún mi ní ọgbọ́n tí ó jẹ́ kí n mọ ibi tí wọ́n ti gbilẹ̀. Ọgbọ́n Ọlọ́run ni o Olúwa ẹ fi fún mi lónìí ọgbọ́n tuntun tí ó jẹ́ mọ ibi tí wọ́n ti gbilẹ̀ tí ó jẹ́ mọ tí wọ́n ó ṣe tí wọ́n fi gbilẹ̀. Olúwa ẹ fi fún mi lónìí Olúwa ẹ fi fún mi lónìí Olúwa ẹ ṣàánú Jésù Kristi Olúwa ẹ ṣàánú ayérayé Olúwa ẹ ṣàánú Olúwa ẹ fún mi ní ọgbọ́n tí wọ́n fi mọ ibi tí wọ́n ti gbilẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo rántí ní àwọn ọdún kan former church wa ló ti ṣẹlẹ̀. Bọ́dà kan wà ní former church wa yẹn òun ni interpreter mi. Ìgbà tán ṣe jáde yunifásitì àwọn awáṣẹ́ ẹ ṣàmọ̀ Nàìjíríà nígbà yẹn wọ́n wáṣẹ́ kò sí wọ́n jẹ̀jàrí kan ṣàmọ̀ nígbà jẹ́ pé agídí náà fi wá ẹni tó níṣẹ́ yẹn construction company ni kì í ṣe pé kò lówó ṣùgbọ́n ní 35,000 ló wá máa sùn. Àwọn bọ́dà yẹn wọ́n bá mi nígbà tí wọ́n ríṣẹ́ yẹn àwọn lẹ́sàn àwọn làwọn ríṣẹ́ mo ní ògo ní fọlọ́run lókè inú mi dùn àwọn ni mi ti gbọ́ sálárì mo lè lò ní 35 ó rẹ̀ mí wá mo ní wọ́n yẹn kéré wọ́n làwọn náà mo ní báwọn ṣe mọ́tò bọ̀ nílẹ̀ àwọn calculate owó mọ́tò wọn ojoojúmọ́ owó mọ́tò àti owó oúnjẹ wọ́n ní kò ká wọ́n táwọn bá tán yọ ọmọ mọ́tò tán kéńtì níbà lókù kò lè gbé wọn jẹun. mo ní kẹjẹ ká gbàdúrà ṣé nígbà tá a gbàdúrà mo parí àdúrà mo sọ bọ́dà ẹ̀ mo ní ẹ̀sà iṣẹ́ yẹn ẹ máa ṣe o torí ẹ̀mí Ọlọ́run ní kẹ́ ẹ dúró síbẹ̀ náà ẹ̀yọ́ pé ìṣerere ibẹ̀ ló ń so mọ́. Wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi náà ò mọ̀ òótọ́ dẹ̀ ni kì í pẹ́ mi ntí mi ò bá mọ̀ mi lè sọ pé mo mọ̀ nítorí kẹ́nẹ̀ èmi náà ò mọ̀ bọ̀ tẹ́mi Ọlọ́run sọ tó yé mi ibẹ̀ mo sọ mọ̀ yẹn. bọ́dà yín dẹ̀ gbọ́ wọ́n dẹ̀ ń ṣẹ́ wọn lọ jẹ́ wọn iṣẹ́ yẹn fún bíi 2 years láàrin ọdún méjì yẹn wọ́n increase yẹ ó di 50,000 nítawọn àti ẹ̀fọ́ kan sí nìyẹn bóyá wọ́n máa ṣe àwọn increase at 50,000. ó kàn wá di ọjọ́ kan ni ọ̀gá wọ́n gba iṣẹ́ kan ní báǹkì kan wọn ò lè lọ defend yẹ wọ́n fẹ́ lọ ṣe presentation bẹ́ẹ̀ ọ̀gá wa ní kí brother church wa yìí lọ náà sọ pé èyí for the first time àwọn fẹ́ lọ represent company ní ọlọ́run àsìn yìí lọ ọlọ́run àdé company yìí gbà bá a ṣe gbà ọlọ́run àdé company wọn gbà company wọn náà gbéṣẹ́ yẹn fún níbi tí wọ́n ti lọ defend iṣẹ́ yẹn ọ̀gá ibi iṣẹ́ míì náà wá àwọn náà wá defend iṣẹ́ ṣùgbọ́n presentation torí bí ọmọ ìjọ wa ṣe present yẹn ó wà impressed ló wá ní bro wàá ṣiṣẹ́ fún mi o I want to employ you ó ní no problem pé àwọn mẹ́tẹ̀ẹ̀ máa ṣiṣẹ́ dáadáa o a máa fún ẹ lówó gidi o èèyàn ọmọ Ọlọ́run brother yìí nígbà tó délé lọ́jọ́ yẹn náà bẹ̀rẹ̀ sí fò sókè náà kọrin náà odidi ìṣẹ́jú márùn tí wọ́n dé wọ́n sì ń jó ni mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ mo ṣàmù pé ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ rere ni testimony lẹ ṣe ń jó yìí wọ́n ti increase salary yín wọ́n ló ju bẹ́ẹ̀ lọ ni wọ́n á sọ fún mi iye tí company yẹn làwọn máa fi bẹ̀rẹ̀ fún wọn ó ju salary wọn ọdún kan níbi tí wọ́n wà lọ 50,000 fún wọn tábà sí lọ́dún kan that's 600,000 owó tán náà máa fún wọn ní oṣù ẹyọ kan ó ju sálárì wọn ní gbogbo ọdún kan lọ mo ní rí àbò tọ́ mo ní Ọlọ́run máa ṣe o ọ̀rọ̀ yín máa yé o kíní kan wọ́n lọ ṣe interview wo bí Brian ṣe gba breakthrough ni ibi tí mo ń lọ gan nìyẹn wípé ẹ gbọ́dọ̀ bẹ Ọlọ́run kẹ́ ẹ lè ní òye ibi tẹ́ ẹ ti máa gbilẹ̀
kó bọ́ sí time ìgbà tẹ́ ẹ máa jáde tàbí ìgbà tẹ́ ẹ máa lẹ̀ mọ́bẹ̀ kó jẹ́ God's timing kó má jẹ́ ìwà wàrà tàbí ìwà ẹyọ láì ronú sí mo ṣe ní ká gbàdúrà yẹn. Jésù Olúwa ẹ fún mi ní ọgbọ́n tó mọ àkókò ìpínyà àdúrà yẹn ká tún gbà lọ́nà mi ọgbọ́n tó mọ àkókò ìpínyà Olúwa ẹ fún mi lónìí. Oh Lord, give me the wisdom that know the timing of separation. Ẹlòmíì tó pé ìyá jẹ́ níbi iṣẹ́ yẹn gan ó kàn bínú resign ni ó dẹ̀ ti miss timing kò tí ì yá. Jésù Olúwa ẹ fún mi ní ọgbọ́n tó mọ àkókò ìpínyà ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ọgbọ́n tó mọ àkókò ìpínyà Olúwa ẹ fún mi lónìí ọgbọ́n tó mọ àkókò ìpínyà Olúwa ẹ fún mi lónìí ní orúkọ Jésù Kristi. Ọgbọ́n tó mọ àkókò ìpínyà Olúwa ẹ fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ fún mi lónìí ọgbọ́n tó mọ àkókò tí ó pínyà Olúwa ẹ fún mi lónìí ọgbọ́n tó mọ àkókò ìpínyà Olúwa ẹ fún mi Olúwa ẹ fún mi Olúwa ẹ fún mi Olúwa ẹ fún mi Olúwa ẹ ṣàánú ọgbọ́n téèyàn fi mọ àkókò ìpínyà Olúwa ẹ fún mi lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Now fẹ́ ká gbàdúrà yìí kan ó ṣe pàtàkì. Ẹ wo kíní kan wà tí èèyàn máa là kọjá tó jẹ́ pé kò nílò ọgbọ́n ó nílò willpower ìpinnu tó le kò nílò ọgbọ́n kan. Yẹn ni pé téèyàn bá wà ní abẹ́ ìjọba ìsìnrú àìdá òun ṣiṣẹ́ ni iṣẹ́ tó ń ṣe ó ti wá di slavery ìwọ gan mọ̀ pé ilé ò kì í ṣiṣẹ́ mọ́ òun báyàn ṣe kinní kan ni even in marriage ó ti wá di slavery pátápátá ilé ó kàn wá gbé ilé ò kì í ṣe relationship mọ́ ó ti dọ̀ràn. Ìyẹn ò ní ìdí ìrònú o ìpinnu tó lágbára ni o òun ni mo fẹ́ ká gbàdúrà yẹn lórí. Ó dàbí àwọn ọmọ Ísírẹ́lì ní ojoojúmọ́ náà gbàdúrà yẹn Olúwa kọ́lọ́ ó dé stage kan lọ́n sọ pé ẹkún àwọn ọmọ Ísírẹ́lì ó ti dé ọ̀dọ̀ òun o tó pé wọn ò yé sunkún yẹn wọ́n fẹ́ bọ́ lọ́wọ́ kẹrù. Exodus chapter 12 verse 31 ó sọ kínní yẹn. Ó ní then he called for Moses and Aaron by night and said, rise, go out from among my people, both you and the children of Israel, and go serve the Lord as you have said. Ó pe ọba Íjíbítì ló ń sọ̀rọ̀ bẹ́yẹn ó pe Mósè àti Árónì ó ní ẹ wá òru ló pè wọ́n gan ẹ jọ mi ì jẹ́ kílẹ̀ mọ́ ẹ káwọn yẹn kẹ́ lọ sí Ọlọ́run tẹlifẹsẹ ẹ máa lọ ara ni mi o ẹ máa kó tiyín lọ. Ìyẹn ni pé Ọlọ́run gbà wọ́n kó lábẹ́ ìjọba ìsìnrú. Tẹ́ bá wà lábẹ́ àdúrà yìí lónìí tí ẹ bá wà ní abẹ́ ìjọba ìsìnrú ní orúkọ Jésù Kristi Ọlọ́run tú yín sílẹ̀ pátápátá láti ṣàṣeyọrí lórúkọ Jésù Kristi. A sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi ọwọ́ agbára fa ayé mi jáde kúrò lábẹ́ ìjọba ìsìnrú nípa tara àti nípa tẹ̀mí. Oh Lord, pull me out from under the government of slavery, physically and spiritually. Jésù Olúwa Olúwa ẹ fi ọwọ́ agbára yín ẹ fi fa ayé mi jáde kúrò lábẹ́ ìjọba ìsìnrú nípa tara àti nípa tẹ̀mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi ọwọ́ agbára ẹ fi fa ayé mi jáde kúrò lábẹ́ ìjọba ìsìnrú nípa tara kúrò lábẹ́ ìjọba ìsìnrú nípa tẹ̀mí ní orúkọ Jésù Kristi. Ọwọ́ agbára yín Olúwa ẹ fa ayé mi jáde ẹ fi fa ayé mi jáde kúrò lọ́wọ́ ìjọba ìsìnrú nípa tara kúrò lọ́wọ́ ìjọba ìsìnrú nípa tẹ̀mí. Àwọn ọmọ mi dọwọ́ yín Ọlọ́run wa ẹ fi ọwọ́ agbára yín fa ayé wọn jáde kúrò lọ́wọ́ ìjọba ìsìnrú níbikíbi tí wọ́n wà lọ́wọ́ báyìí lórúkọ Jésù Kristi lọ́wọ́ ìjọba ìsìnrú ẹ fa ayé wọn jáde ẹ fún wọn ní òmìnira ẹ fún ayé wọn ní òmìnira ẹ fún wọn ní ìsinmi ẹ fún wọn ní ìtẹ̀síwájú ẹ fún wọn ní ìbàlẹ̀ ọkàn ẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi èyí tá a gbà ìtọ́lọ́run bá gbọ́ ó tó mo sì lọ́nà tó ṣe díẹ̀ láti lọ but ẹ jẹ́ ká lọ gbàdúrà nù wa ẹ jẹ́ ká lọ gbàdúrà nù wa ẹ rí ká má yà láìgbọràn ó yẹ máa gbàdúrà ibi la ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run ibi la ti ń bẹ̀bẹ̀ la ti ń ṣìpẹ̀ ó yá ẹ lọ pẹ̀lú ẹ̀bẹ̀ mo sọ fún wa o ní tèmi o orí ìkúnlẹ̀ ni mo ti máa ń gbàdúrà nù torí pé láti bẹ̀rẹ̀ àdúrà dópin àdúrà mi ì sí lórí ìkúnlẹ̀ tó bá pé orí ìkúnlẹ̀ lẹ́yìn wà láti bẹ̀rẹ̀ àdúrà ẹ̀ dé òpin ẹ lè dìde dúró ẹ change posture yín yo tó bá pé ẹ dọ̀bálẹ̀ ní ẹ lè jókòó àtàbí kẹ́ máa rìn lọ kẹ́ máa rìn bọ̀ tàbí kẹ́ gbórílé àga ẹ bẹ̀bẹ̀ ẹ ṣìpẹ̀ ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ béèrè mo fẹ́ fún wa ní àkókò láti gbàdúrà ó yẹ máa gbàdúrà ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ rántí àwọn ọmọ yín o mo ti ẹ̀ jẹ́rìí ẹ gbọ́dọ̀ gbàdúrà fún àwọn ọmọ yín ẹ gbà fún ìdílé yín ẹ gbàdúrà fún iṣẹ́ yín ẹ bẹ́ẹ̀ ìtẹ́fẹ́ kọ́lọ́run kó ṣe gan ó yẹ máa wí fún ó yẹ máa sọ fún òun nìkan ló létí àti gbọ́ o òun nìkan ló lè gbọ́ òun nìkan ló lè gbà òun ló lè ṣe bẹ́ẹ̀ ó yẹ máa gbàdúrà gbọ́ àdúrà
Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun ètè fún wa lónìí. Àdúpẹ́ o nítorí pé ṣé, nítorí pé Ọlọ́run, nítorí pé àánú yín kọ́ ó wà láàyè. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, Ọlọ́run tó dá ayé àti ọ̀run, Ọlọ́run tá à ń sìn láì fi ohunkóhun kún. Ní orúkọ Jésù Kristi a gbọ́ àdúrà yín. Mo gbàdúrà fún yín pé Ọlọ́run tó mú ayé yẹn já sí gbangba á mú ayé yín já sí gbangba lórúkọ Jésù Kristi. Gẹ́gẹ́ bí àdúrà wa lénìí, a gbọ́dọ̀ mọ̀ gbà ó tí ìpínyà gbọ́dọ̀ dé, a sì gbọ́dọ̀ mọ̀ gbà tí ìpínyà gbọ́dọ̀ sí. Òye Ọlọ́run tá a lè fi mọ ìgbà àti àkókò náà lórúkọ Jésù, Ọlọ́run dàlú yín lórúkọ Jésù Kristi. Ìran tuntun tí ọ̀gọ̀rọ̀ èèyàn ò rí lórúkọ Jésù, Ọlọ́run á fi hàn yín lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ tuntun tí ọ̀gọ̀rọ̀ èèyàn ò gbọ́ ní orúkọ Jésù, Ọlọ́run á sọ sí etí yín lórúkọ Jésù Kristi. Òye tuntun téèyàn fi mọ ìgbẹ̀yìn pínyà lórúkọ Jésù Kristi, Ọlọ́run á fún yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà bọ́lọ́run ti bẹ̀ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè, mo ní ayé yín á gbilẹ̀, ayé àwọn ọmọ yín á gbilẹ̀, iṣẹ́ yín lórúkọ Jésù á gbilẹ̀ ní orúkọ Jésù, ìdílé yín ní orúkọ Jésù Kristi, ìdílé yín á gbilẹ̀ lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà bọ́lọ́run wa ti ń bẹ tí àánú rẹ̀ ń bẹ láàyè, oore ọ̀fẹ́ ẹ̀yin tí ò ní òdiwọ̀n, òní Ọlọ́run tó pinnu fún wa ní ọdún yìí, ó ti ṣèlérí ẹ̀ o, ìlérí Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ò ní òdiwọ̀n á ṣẹlẹ̀ yín lórí lórúkọ Jésù Kristi. Àti ẹ̀yin àti àwa a ó jọ máa yin Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Àánú Ọlọ́run kó pọ̀ lórí ayé wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.